What's up, everybody? This is your favorite boy, Adenrile Omakintola. Mo fẹ́ kí ẹ̀yin èèyàn kẹ́ bá mi wo fídíò tí mo fẹ́ post yìí, kẹ́ pay attention sí fídíò yìí. Like I always say, Oba Solomon, ọgbọ́n àti làákàyè ó pọ̀ ju ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì lọ ní Nàìjíríà, ṣùgbọ́n ojú táwọn èèyàn máa fi ń wo bàbá yìí bí ẹni tí ò ní làákàyè. Ẹ listen, ẹ má fojú aṣiwèrè wò. Ẹ listen kẹ́ gbọ́ nǹkan tí màá yín sọ. Màá play video yẹn fún yín nísìn, kẹ́ listen kẹ́ gbọ́ nǹkan tó ń sọ. Ọ̀rọ̀ làákàyè tó múnádóko ni bàbá yìí ló ń jáde lẹ́nu èèyàn yìí. Kí ló dé Yorùbá? Ẹ jẹ́ ká dẹ́kun tẹ̀mbẹ̀lẹ̀kún, ẹ jẹ́ ká dẹ́kun àti máa bàyàn jẹ́. Ẹ jẹ́ ká nífẹ̀ẹ́ ara wa, nífẹ̀ẹ́ ọmọlàkejì gẹ́gẹ́ bí ara ẹ̀. Nítorí ìjẹkújẹ tá à ń jẹ òótọ́ ọ̀rọ̀ ó máa kan lẹ́nu wa. Ẹ jẹ́ ká stop ẹ̀. Ẹ listen sí video máa yẹ máa understand nǹkan tí mo sọ. Thank you. Ibi tí ọ̀kan lọmọ ti ń sọ̀rọ̀ nípa Sunday Igboho àtẹ́msí Olúọmọ ni mo fi wá jáde lé ní wípé mo fẹ́ bá yín sòótọ́ ọ̀rọ̀. Point tí mo gbọ́ níbẹ̀ ni wípé ó ní Ọlọ́run kẹ́ Sunday Igboho, ó ní ṣùgbọ́n Sunday Igboho kò fi agbára tọ́lọ́run fún fi mọ Ọlọ́run. Ènìyàn wá bèrè lọ́wọ́ ẹ̀ pé báwo lè ṣe lè mọ Ọlọ́run. Ó ní ènìyàn gbọ́dọ̀ jẹ́ Kristẹni kàbí Mùsùlùmí. Ó ní ṣùgbọ́n ẹ̀sìn ẹlẹ́bọ yẹn ìyẹn ò kì í ṣẹ̀sìn. Thank you, sir. Kò sí ìyàtọ̀ láàárín ẹ̀sìn babaláwo, ẹ̀sìn Kristẹni, ẹ̀sìn Mùsùlùmí. Ẹ ò yàtọ̀ síra. Kò sí ìyàtọ̀ láàrin babaláwo, Kristẹni, Mùsùlùmí, àtẹni tó ń sàbò báírò, àtàwọn Hindu, àtàwọn tó ń bọ igi, tó ń bọ ọ̀pẹ, àtàwọn tó ń bọ ìjàpá, àtàwọn tó ń bọ igbá, àtàwọn tó gbogbo yín ẹgbẹ́ ni gbogbo yín. Ṣé mọ̀ pé pásítọ̀ lèmi kàbí kìí ṣe ṣọ́ọ̀ṣì ni mo wà yìí? Ṣùgbọ́n a gbé mi kalẹ̀ láàárín wọn kí wá sòótọ́ fún ẹ̀yin ènìyàn ni, kí wá já yín. Church is a business house. Mosque is a business house. Ilé awo is a business house. It's a scam house. Church ni mo ti ń sọ̀rọ̀. Mo wo fídíò kan lọ́jọ́ mẹ́ta yìí. Pastor kan pe èèyàn kan jáde láàárín àwọn ènìyàn. Ó ń sọ date of birth ẹ̀ ó ń sọ fún. Àwọn èèyàn dẹ̀ ń kígbe hallelujah. Orí ẹ̀yin ọmọ ìjọ tó kù ò pé wípé ó dárúkọ oṣù tán bí ẹni yẹn, ó dárúkọ date of birth ẹ̀. Kí ló dé tí àwọn ọmọ ìjọ yẹn kí ló torí wọn ò pé wípé okay ṣé pastor yìí ṣe lóòótọ́ lórí ìlẹ̀sà okay ẹ jẹ́ ká lọ mú ẹlòmíì náà wá, ẹni tí kì í jẹ́ pé tí kì í ṣe pé òun ló pé kó jáde. Kí ló dé tí wọn ò fi ẹlòmíì kàn fi wá test pastor yẹn pé ó yá ẹ lóòsà a rí wípé ẹ sọ date of birth ilé lẹ́ẹ̀kan ó yá wá sọ eléyìí náà. Kàkà kí àwọn ènìyàn ṣe bẹ́ẹ̀ wàá máa somebody shout hallelujah. Ìyàlẹ́ wa jẹ láyé àbájọ Bíbélì sọ̀rọ̀. Ó ní àwọn ènìyàn mi ń ṣègbé torí wọn ò ní ìmọ̀. You lack of knowledge, man, people, man. Ẹnìkan lòun lóògùn. Ṣé ó possible sákín ní nǹkan kí ìyá dẹ̀ máa jẹ mí? Ó dẹ̀ ní ibi tó wà important lọ. Ó dẹ̀ ní Ọlọ́run pé òun. Ó dẹ̀ ní ibi tí ó wà important láti lọ. Ìjọba dẹ̀ sọ fún ẹ wípé o gbọ́dọ̀ jáde, ó dẹ̀ jókòó sílé. Sí wo lọ́lọ́run? Àwọn pásítọ̀ yín sọ wípé Ọlọ́run pè wọ́n. Kòrónà sọ wípé wọn ò gbọ́dọ̀ sí ṣọ́ọ̀ṣì fún odidi oṣù 6. A ò gbọ́ pẹ́kẹ́. Bí náà ẹ̀dẹ̀ sì ń dárú ẹ̀dẹ̀ sọ pé Ọlọ́run pè yín, ẹ̀dẹ̀ sọ wípé Ọlọ́run lẹ́ ń sìn. Are you mad, these people? Ṣé rí wípé ò mọ Ọlọ́run? Ṣé rí wípé ìyàtọ̀ wà jíjì? Ìyàtọ̀ wà láàrin wípé mo fẹ́ sin Ọlọ́run àti pé mo fẹ́ sin ẹgbẹ́. Ẹ ka Bíbélì yìí náà. Point tí mo náà kì lẹ́ni ni wípé ó lọ sin Ọlọ́run ní ṣọ́ọ̀ṣì o, ó lọ dáwó ni o, ó lọ exercise, ó lọ jó, ó lọ sí club ni o. Ó lọ sin Ọlọ́run ní mosque o, ó lọ jó níbẹ̀ ni o, ó lọ dáwó ni o. Ó mú ẹ kó ṣe exercise kó máa forí gúnlẹ̀ kó máa forí sókè ni o. Ọlọ́run mọ̀ ń pa ẹ o.
ó lọ sin Elédùmarè ní ilédì o, wo lọ sẹgbẹ́ ni o, kó lè rẹni sin ẹ́ tó bá kú o. Ọba àgbáyé ló sọ̀rọ̀. Lẹ́yìn ilé tí mo sọ fún yín lẹ́ni, mi ò ní bá yín sòtítọ́ mọ́, torí èmi náà fẹ́ ra Bugatti. Síbẹ̀ sọ pé Jésù ń gbàlà, mo máa fi Jésù yẹn gbá yín láìpẹ́ yìí. Síbẹ̀ sọ wípé ìrun márùn yẹn, síbẹ̀ sọ wípé ìbẹ̀lẹ̀ àlùjọ́nà wà, mo máa fi ìrun márùn yẹn gbá yín. Síbẹ̀ sọ wípé ìṣẹ̀ṣe làgbà kéèyàn máa tọ́jú bọ́lé kiri, mo máa fi ìṣẹ̀ṣe máa fi dùpù yín láìpẹ́ yìí. Torí ẹ sọ pé orí yín yí wípé wọ́n gbá igi mọ́ yín létí. Láti thousands of years làwọn bàbá ńlá kú bàbá yín tó ti tọ́jú bọ́lé kiri, tó ti lọ sí ṣọ́ọ̀ṣì, tó ti lọ sí mosque, ayé wọn tó padà ń bàjẹ́ sí ni. Ẹ má sì mí gbọ́ o, mi ò ní kó má lọ ṣọ́ọ̀ṣì, mi ò ní kó má lọ sí mosque. Nǹkan tí mo bá ẹ sọ ni wípé má ẹ bá sọ wípé mo fẹ́ lọ sin Ọlọ́run ní ṣọ́ọ̀ṣì mọ́, ohun ẹ kó lọ sí fàájì ẹni. Ọlọ́run fúnra ẹ ti fara hàn yín ní ìgbà 1 million láti tú àṣírí ilé ìjọsìn fún yín. Ní ẹ ka Bíbélì dáadáa ní ìgbà ayé àwọn ọmọ Ísírẹ́lì. Ṣé wọ́n bí àmì rọ́bà kan tó lè wọ ilé Ọlọ́run kó lọ yìnbọn pa àwọn èèyàn ní ṣọ́ọ̀ṣì? Àwọn kidnapper wọ ṣọ́ọ̀ṣì ní iwájú ọba alágbára, ọba ayérayé, ọba àjírí, ọba àjísà, ọba tí ẹ̀jẹ̀ ẹ̀ ń ṣiṣẹ́ ìwòsàn. Wọ́n pa àwọn ọmọ ìjọ lọ bí ilẹ̀ bí ẹnu. Ọlọ́run wá fọwọ́ tì bá wa máa wòran kó máa pa ọmọ òun. Ọlọ́run ti kú ní ṣọ́ọ̀ṣì yẹn àbí? Gbogbo àwọn tí ó sin Ọlọ́run ní ṣọ́ọ̀ṣì ní Bíbélì, Ọlọ́run gbèjà wọn ni. Wọ́n gbógun ti Dáníẹ́lì, wọ́n gbé sínú ihò kìnìún. Bíbélì jẹ́ kó yé wa wípé kìnìún ò jẹ Dáníẹ́lì. Pásítọ̀ wo ló lè gbé sínú ihò kìnìún báyìí? Àfáà mélòó ló lè gbé sínú ihò kìnìún? Aláwo mélòó ló lè gbé sínú ihò kìnìún? Má jẹ́ kí anybody fi ṣọ́ọ̀ṣì tan ẹ jẹ mọ́. Ó dá kéèyàn ní ẹgbẹ́ tó ń ṣe, torí wípé wàá lè rí ẹni bá sọ̀rọ̀, wàá lè rí ẹni bá ẹ ṣègbéyàwó, wàá lè rí ẹni bá ẹ ṣèkómọ, wàá lè rẹ́ni sin ẹ tó bá kú. Ṣùgbọ́n má ẹ bá sọ wípé wo fẹ́ lọ sin Ọlọ́run ní ṣọ́ọ̀ṣì o, wo fẹ́ lọ sin Ọlọ́run ní mosque o, wo fẹ́ lọ sin Ọlọ́run ní lédì o. No! Mo fẹ́ sin ẹgbẹ́, ó yàtọ̀ sí pé mo fẹ́ sin Ọlọ́run. Bó bá sísin Ọlọ́run ẹnu ẹ ló wà, it's in your heart. O lè sin Ọlọ́run ní ṣọ́ọ̀ṣì, o lè sin Ọlọ́run ní mosque, o lè sin Ọlọ́run ní ilé babaláwo. Inú ẹ, ọkàn ẹ ló máa ti sin Ọlọ́run. Kí ló dé máa fi sin Ọlọ́run? Èyí ni pé kó má ṣe bàjẹ́, má bà tènìyàn jẹ́. Nǹkan tá a sọ nìyẹn. Má jẹ́ kí pásítọ̀ kan máa fi Ọlọ́run gbá ẹ mọ́ o. All religion in the whole world, they are clubs. Ẹgbẹ́ ni wọ́n. They don't, wọn ò ní kankan ṣe pẹ̀lú Ọlọ́run. I'm a religionalist different from I'm serving God. You cannot serve God in the church. You cannot serve God in the mosque. You cannot serve God in the iledi. You will serve God in your heart. By do what? By doing good. Ó ń sin Ọlọ́run. Ọlọ́run wá lajú ẹ̀ sílẹ̀, wá wá lọ gé orí ènìyàn. Wá wá rí mọ́lẹ̀ sí inú ṣọ́ọ̀ṣì. Torí pé kí ènìyàn lè pọ̀. Ó dẹ̀ sọ wípé ó sin Ọlọ́run. Ẹ ń sin Ọlọ́run. Ìwọ àti ìyàwó ẹ ń lo Bugatti. Ọmọ ìjọ kan tó jẹ́ pé aṣọ ẹ ti ya lápá. Á dẹ̀ tó máa dá 100 naira fún ẹ, wá dẹ̀ máa tún gbà. Ẹ dẹ̀ ń sin Ọlọ́run. Ẹ ń sin Ọlọ́run. Gbogbo àwọn ọmọ ẹ wà nílùú òyìnbó. Àwọn ọmọ ìjọ ẹ aṣọ school wọn ti fàya. O dẹ̀ rí kankan ṣe sí. Ẹ dẹ̀ ń sin Ọlọ́run. Ẹ̀yin ènìyàn wọ̀nyí, ẹ jẹ́ kó rí yín lọ pé ẹni tó wà níbí yìí ẹ ò kàn mọ́ value ẹni o. This is the Messiah of this generation. To tell you the truth. Mi ò ní kẹ́ máa lọ sí ṣọ́ọ̀ṣì o. Nǹkan tí wọ́n ṣe nínú religion kò bá ti Ọlọ́run jọ. Nǹkan tí olórí religion yẹn bá fẹ́ náà máa ṣe. What they are doing in our religion does not compare with God's own. What leader of the church want, that is all the member we do.